Africa Content TV. Ìbálò tí mo bá ń bọ̀, ìwé nítorí ọ̀rọ̀ sẹ́wọ̀n ìbá àṣà. Ẹ̀ka pẹ̀lú kí ni ó máa ń ẹ̀tọ́ kí ni ó wọ́n. Ẹ̀ka pẹ̀lú kí ni ó máa ń wò. Ẹ̀ka pẹ̀lú kí ni ó wọ́n. Pàṣẹ olókàn ọ̀gbìn. Of June, yẹ́nà náà ẹsẹ̀ wà lọ́dọ̀wọ́ ìdá. Àlẹ́ àpẹẹrẹ láì ara òbí ẹ̀ka àkọ́kọ́ ṣe bọ́ta tó náà ní jùlọ́ra. Ẹ̀sùn ẹ̀dí náà. Àìmọye àwọn tó jù wọ́n lára òbí òótọ́ fi pa ní. Àìmọye àwọn tí ó tó àdá wáyé àgbọ̀ fi lọ. Òbí ọ̀rìn sí ìbá àṣà àdúgbòrò kọta ti yá ní wàzó alẹ́ọ̀pẹ́lá iṣẹ́ ìpá àárá. Bàbá ṣe mi lórí ara mi ojúmọ́ náírà ìkálẹ̀ dúpẹ́. Ọlọ́ọ̀bà wà dúró ìjúra àgbẹ̀ agbọ́dọ̀ mọ́ ọ̀fà sára agbọ́dọ̀ mọ̀ ṣé o ọ̀pẹ́ pọ̀pọ̀ làwọn ọ̀dùn ìjúra àwọn tí ò sí láyọ̀ àwọn. Ohun yìí nínú ọ̀la yìí ní jíwá ọ̀rọ̀ ká máa wò sí àwọn èèyàn lórí. Àlẹ́ ọdún lè láyọ̀ mẹ́ṣẹ́. God cannot do. Does not exist as no money now. Parí ní ọ̀rọ̀ bá ṣe aláàfíà ayọ̀ ẹ̀yọ̀ kiri ẹ̀mí gbogbo owó kọ́ńtà àti ńláńlá láàbàgà bí ọgbọ́n tó wà náà ọdún tó parí. By 31st of December this year. Àyè tó ń gbé láàbàgà bí ọgbọ́n náà. Ọmọdé òun kì í jẹ́ ọmọdé náà ò lè sọ pé ẹ̀sìn lè máa mú wa. Alábẹ̀rẹ̀ ọ̀rọ̀ àbí ọ̀gá àdúgbò. Ó ṣe jẹ́ òpèsè ọgbẹ́ máa ṣe ni wọ́n fi máa fa ẹ̀mú iná. Ìwà tí wọ́n náà sọ̀rọ̀ ìdìbò lẹ́nu. Bọ́bọ́ láwọn kì í kó. Ọmọ tó bá rà lọ sọ pé ẹ̀sìn lè wà mọ́ wa. Ó ṣe pé kò tí ìjọba ìrìnlẹ̀ bá lè pàṣẹ. Pàṣẹ àkóso yìí. Ọlọ́gbọ́n kò sọ̀rọ̀ ní ìbọ̀sẹ̀. Ìbọn bá mọ̀ ń dá ìdúró bá takú. Sílẹ̀ bá tún àmájọ ìgbà àtẹ̀jọ́ sọ. Assalamu alaikum.
Oh,